Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni a bá yín. Ẹ káàbọ̀ sórí Mashola Gist TV. Queen Naomi fi àdúrà ránṣẹ́ sí Kábíyèsí lórí ọjọ́ ìbí wọn èyí tó kọjá. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá ní orí channel mi, ẹ̀kọ̀ọ̀kan mo máa ń sọ Òyìnbó. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín Mashola ni o. Ẹ káàbọ̀ sórí ètò títèmi. Ṣé dáadáa ni mo bá yín, gbogbo lé ń kọ́, ṣé àlàáfíà ni ẹ wà? Gist tèmi, Queen Naomi fi àdúrà pàtàkì ránṣẹ́ sí Kábíyèsí fún ọjọ́ ìbí tí wọ́n ṣe kọjá. Wọ́n ní inú Kábíyèsí dùn, wọ́n ní ọkàn wọn balẹ̀, wọ́n ní ayọ̀ wọn kún lórí àdúrà èyí tí Queen Naomi gbà fún wọn yìí. Ẹ mọ̀ pé lọ́dọọdún ni Kábíyèsí máa ń ṣe birthday wọn. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo birthday wọn tó ti kọjá, àwọn àti Queen Naomi àwọn ni wọ́n jọ celebrate ẹ̀ kó tó wá di pé Queen Naomi kúrò nínú palace Kábíyèsí. Ṣùgbọ́n wọ́n ní every year ni Queen Naomi máa ń gbàdúrà fún Kábíyèsí. Tó bá ti pè wọ́n sórí fóònù, wọ́n á ṣàdúrà fún wọn, wọ́n máa dúpẹ́. Kábíyèsí á dúpẹ́ lọ́wọ́ wọn. Kábíyèsí ń dúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo àdúrà wọn, àtìlẹ́yìn wọn lórí wọn. Ipe wọn fi ọ̀rọ̀ àdúrà ṣeré. Ẹ mọ̀ pé nǹkan tí àdúrà ń ṣe nínú ayé àwọn ọmọ ẹ̀dá kì í ṣe nǹkan kékeré. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní àdúrà ló ń gbà, agbára kì í gbà. Nígbà tí Queen Naomi dẹ̀ ti rí pé Kábíyèsí pé wọ́n ń ṣe ọjọ́ ìbí yìí, dandan náà ni kí wọ́n tó fi àdúrà ránṣẹ́ sí wọn. Ẹ̀yin náà rí i pé ọ̀nà ń jánà. Ṣé rí pa sọ fún yín pé ìyá wa gan ni pé kí wọ́n wá fún àdúrà ọlọ́jọ́ mẹ́ta pẹ̀lú àwẹ̀. Ṣé rí pé Ọlọ́run kan ni Ọlọ́run wa. Ó ṣe jẹ́ pé time tí Queen Naomi ń gbàdúrà fún Kábíyèsí náà ni màmá wa Esther Àjàyí ní pé kí wọ́n wá ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà nítorí pé gbogbo ogun tó ti ṣẹ́ nínú ayé wọn kò tún ní gbérí mọ́. Ní gbogbo ìgbà tí Queen Naomi lò ní palace Kábíyèsí, wọ́n ròyìn, wọ́n fi tì. Wọ́n ní pé Kábíyèsí máa ń ní ayọ̀. Wọ́n ní ayọ̀ máa ń kún nínú ọkàn wọn. Wọ́n ní torí pé tó bá ti di time birthday Kábíyèsí báyìí, Queen Naomi máa kúnlẹ̀. Wọ́n á ṣàdúrà fún wọn pẹ̀lú inú, láti inú ọkàn wọn náà ti máa ń ṣàdúrà fún wọn. Gbogbo nǹkan báyìí ni Kábíyèsí miss to the extent pé all the time ni Kábíyèsí máa ń rò pé àwọn wish kó jẹ́ pé Queen Naomi kan wà nínú palace. But still yet ní ọdún yìí náà, Queen Naomi pé Kábíyèsí, wọ́n ṣe àdúrà ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún Kábíyèsí. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run àdúrà náà máa gbà. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tí Queen Naomi ti fi ẹnu wọn tó ti fi declare sínú ayé Kábíyèsí perfectly bẹ́ẹ̀ ló ṣe máa rí ní agbára Ọlọ́run. Gist yìí ni mo gbọ́ tí mo ní kí n mú wá fún yín, ẹ̀yin èèyàn ilé. Wọ́n á ní kí ló dé tí Kábíyèsí ń wá Queen Naomi kiri pẹ̀lú gbogbo àwọn ìyàwó tán ti kó jọ yìí. Ẹ jẹ́ kí n sọ fún yín, kò sí ẹni tó lè dà bí Queen Naomi nínú palace Kábíyèsí. Kò sí ẹni tó lè rí bí Queen Naomi nínú palace Kábíyèsí torí Kábíyèsí ló mọ nǹkan tán rí. Kábíyèsí náà mọ nǹkan tán fẹ́. Kábíyèsí náà mọ nǹkan tó jẹ́ pé ó ń múnú wọn dùn. Kábíyèsí náà mọ ẹni tó ń make wọn happy. Ẹ̀yin náà wo bí àwọn olórí ṣe ń jà nínú palace. Shortly la gbọ́ pé Ashley àti Mariam ń bára wọn jà lórí pé nǹkan kan ń ṣẹlẹ̀ tó jẹ́ pé Kábíyèsí ní kan jáde kan lọ máa settle ìjà wọn, àwọn ò fẹ́ gbọ́. So ẹ̀yin náà wò, ṣé irú nǹkan báyìí ni Kábíyèsí máa gbé sọ́kàn all the time tí blood pressure wọn tí ò ní lọ sókè? Recently la gbọ́ pé blood pressure Kábíyèsí ń lọ sókè. So wọ́n ń try láti fi ara wọn lọ́kàn balẹ̀, kán múnú ara wọn dùn. Kán dẹ̀ tó jẹ́ pé Queen Naomi dẹ̀ ń gbégbèsè láti múnú wọn dùn. Àwọn náà múnú ara wọn dùn pẹ̀lú Queen Naomi so that àwọn ò ní máa ronú nípa pé àwọn olórí ń gbé pressure wá àbí wọn ò gbé pressure wá. Ọlọ́run Elédùmarè ọba aláàánú
á wà pẹ̀lú kábíyèsí o, a ó dẹ̀ wà pẹ̀lú Queen Naomi. Ààbò Ọlọ́run á dájú lórí yín. Gbogbo àdúrà tí Queen Naomi ti gbà fún yín á ṣẹ mọ́ yín lára o, ní agbára Ọlọ́run. Ẹ máa pẹ́ 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 lórí ìtẹ́ àwọn baba ńlá baba yín o. Ìgbà yín á dùn bí oyin o, ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn wa, gist tá a gbọ́ nìyí o lórí àdúrà tí Queen Naomi ń gbà fún kábíyèsí. Ọlọ́run á jẹ́ kádùúrà gbà o. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín, ẹ ṣé o. Ẹ kú àdúrótì Mashola Gist TV. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, etí yín kò ní di o. Ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò, ní agbára Ọlọ́run. Òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.